tí mo ní máa bá ẹ mú àná. Odidi ìyàwó ilé wo nǹkan tó wọ̀ bọ́ǹfò awítọ́ tó wọ canvas. Obìnrin tó wà lólòwò lórí ọkọ kò sí wàhálà. What? 500,000. Kékeré ni kó kàn manage ẹ ni. Fún kíni? Ó lè fẹ́ ra run. Tóbìnrin máa ń ṣe báyìí kan báwo lóyún ṣe fẹ́ dúró lára ẹ̀? Ṣé mi ò ní bímọ ni? Bíbá ìjọba yẹn bá jábọ̀ tó bẹ̀ mí. Oúnjẹ 13,000 ti tàlẹ́ láti máa. Nígbà tí padà bẹ́ẹ̀ for now. Bọ́ ó lè gòkè, ó lè sọ, àbí? Irọ́! Ibẹ̀ ẹ̀ dà. Ìzára ẹ̀. Mo kò yàwó kan mo fi sínú ilé. Tẹ́ra ni mo béèrè lọ́wọ́ ìjà àdébò ló wà. Kò possible. Mọ̀dámù ò ní fura ni. Tí mọ̀dámù bá ní fura ni ó yẹ kí wọ́n mọ̀ kí wọ́n kẹ̀kẹ́ lò tá. Ó tó yanú lẹ̀ bí bàtẹ́ ẹran.